níṣẹ́ ni inú àwọn olólùfẹ́ àlàáfíà ló mà dùn nígbà tí bàbá gbogbo onífújì lásìkò yìí àti ẹni tí òun náà jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn aṣíwájú àwọn olórin fújì lásìkò yìí ìyẹn alhaji abdulrasaq kọ́láwọlé ìlọrí ẹni tí ó gba ayé mọ̀ sí Kollington Àyìnlá àti mayegun gbogbo ilẹ̀ yorùbá alhaji wasiu ayinde ọmọgbọ́láhàn marshal ẹni tí gbogbo èèyàn mọ̀ sí K1 the ultimate nígbà tí wọ́n pàdé láti àìmọye oṣù sẹ́yìn fún ìgbà àkọ́kọ́ tí wọ́n sì tó bára wọn sọ̀rọ̀ dáadáa tí wọ́n parí ìjà ní ojú gbogbo ayé níta gbangba. ǹjẹ́ níbo ni Wasiu Ayinde àti Kollington Àyìnlá níbo náà ti parí ìjà? ọjọ́rú ti ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà nínú èyí ti ṣe ọjọ́ 22 oṣù kejìlá ọdún 2024 ìyẹn the 18th of December 2024 òun ni wọ́n máa pàdé níbi ayẹyẹ ogójì ọdún tí Pasuma ṣe ìyẹn pé ogójì ọdún tó ti ń kọrin fújì bọ̀ ìyẹn tó lóyìnbó ń pè ní 40 years of stage tó wáyé ní gbọ̀ngàn Barbora Event Hall ní ilé ìtura Sheraton Hotel tó wà lágbègbè Maryland sí Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó. ṣé tẹ́lẹ̀ àárín Alhaji Wasiu Ayinde àti Kollington Àyìnlá ògúnrégé tó sì jẹ́ wípé ọ̀pọ̀ ọgbà ènìyàn òde ti pe àwọn méjèèjì pọ̀ tí wọ́n ní Wasiu Ayinde ń sá fún Kollington níbi ayẹyẹ àwọn olórin fújì tó pè ní Fuji Festival tó wáyé lóṣù kẹjọ ọdún yìí tí wọ́n ti pariwo títí pé Wasiu Ayinde àti Kollington Àyìnlá ni yóò jẹ bàbá ọjọ́ náà tí Wasiu Ayinde sì ti ṣèlérí pò ń bọ̀ níṣe ni bàbá náà ni ó máa yọjú bó tilẹ̀ jẹ́ pé ààrẹ gbé onífújì tó bá tẹlifíṣàn Yorùbá tó sọ̀rọ̀ Alhaji Síkírù Àyìndé Agbọ́lá ti sẹ̀ gbogbo èèyàn mọ̀ sí SK Sensation ó jẹ́ kó di mọ̀ pé Wasiu Ayinde ò sí nílé ní kì í ṣe kó sá fún Kollington ṣùgbọ́n nígbà tó dọjọ́ ayẹyẹ ọjọ́ ìbí Kollington tí bàbá náà tó ṣe ìfilọ́lẹ̀ rẹ́kọ̀dù ìyẹn 75th birthday and album launching ó ní àwọn èèyàn tó retí Alhaji Wasiu Ayinde ṣùgbọ́n tí bàbá náà tó sá ń bẹ̀ tí ò tó yọjú o ohun tí wọ́n sì wà ní ó ń bí Wasiu Ayinde nínú sí Kollington Àyìnlá ó máa ní nǹkan bí oṣù kẹrin ọdún yìí tí bàbá náà tó ṣàìsàn tó ní agbára gidigidi tí wọ́n sì ní lásìkò náà Wasiu Ayinde ó kópa takuntakun tó jẹ́ pé òun ló pe ìjọba ìpínlẹ̀ Èkó pàápàá olórí àwọn òṣìṣẹ́ gómìnà Babájídé Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó ìyẹn ọ̀gbẹ́ni Táyọ̀ Àyìndé tí wọ́n sì ní bí Kollington ṣe wá gbádùn tó ń dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ṣùgbọ́n tí ò dúpẹ́ lọ́wọ́ Wasiu Ayinde ọ̀rọ̀ náà ó bí bàbá náà nínú gidigidi tí wọ́n sì ní ó gan ni ló jẹ́ kí àwọn méjèèjì kí wọ́n máa sá fún ara wọn. ṣá o lẹ́yìn ìgbà tí àwọn èèyàn tí wọ́n pé bí wọ́n yóò ṣe máa ṣe lọ rèé tí awuyewuye sì ti ń wá pé wọ́n ò tún sá fúnra wọn bí ayẹyẹ ogójì ọdún tí Pasuma ti ń kọrin níṣẹ́ lọ̀rọ̀ máa yàtọ̀ nítorí pé lẹ́yìn tí Kollington Àyìnlá kọ́kọ́ dé síbi ayẹyẹ náà ẹni Wasiu Ayinde náà ló padà wọlé síbẹ̀ bẹ́ẹ̀ làwọn méjèèjì náà ń bára wọn sọ̀rọ̀ síra wọn létí tí wọ́n parí gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ láàrin wọn tí Wasiu Ayinde tó tọrọ àforíjì gẹ́gẹ́ bí aṣíwájú tí Kollington jẹ́ fún un tó sì jẹ́ pé inú ọ̀pọ̀ àwọn èèyàn ló dùn pé àwọn méjèèjì wọ́n fojú kan ara wọn wọ́n sì parí ìjà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù tí awuyewuye tó ti ń lọ káàkiri.